gbogbo wa pé a kú dédé àsìkò yìí. Ọlọ́run bá kí ó má fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ kí ó tún wọ́n mọ̀ ṣe dáadáa rẹ̀ fún wa. A rí ìwé kan tí àwọn Yunusa àti àwọn cohorts rẹ̀, that is àwọn bàbá àṣálẹ̀ rẹ̀. A rí publication kan tó gbé jáde nínú Tribune newspaper tí ń ṣe September 20th. Ìtumọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lórí ìwé yẹn ni wípé ó dàbí ẹni wípé bóyá àwọn tí wọ́n ń to iṣẹ́ fún Yunusa, ó dàbí ẹni pé bóyá wọ́n lérò wípé bóyá afọ́kun gbé mu, ta mú fún wa ta fọ́, ta gbé mu ẹni wá nílùú Ògbómọ̀ṣọ́. Kíní kan bẹ tí wọ́n ṣe mí láàánú fún aláìmọ̀kan tó bá lérò wípé bóyá òun lè wá sílùú Ògbómọ̀ṣọ́ kó ṣe nǹkan tó wù ú kó sì mú bẹ́ẹ̀ lọ. Ògbómọ̀ṣọ́ ní sùúrù tó pọ̀. Tí a bá wá kan ògiri, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé bí yóò ṣe gbára rẹ̀ lẹ̀ àti àwọn pẹ̀lú olówó rẹ̀ yóò wá sójú gbogbo wa. Gbogbo ẹni tí ìwà ìbàjẹ́ bá ká mọ́ lọ́wọ́ tó lérò wípé òun ní bóun ṣe gbára òun lẹ̀. We keep reminding ourselves láti mọ̀ sọ pé ṣé Ògbómọ̀ṣọ́ náà tiẹ̀ wá gọ̀ tó bá yẹn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n fi ń lọ̀ wá táwọn ń gbà tá ń dákẹ́. Ọlọ́run a mọ̀ dúpẹ́ orí tó ṣe fún wa látara bàbá wa Òrúmọgẹ̀gẹ̀, ọba wa Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Mo fi Ọlọ́run bá búra fún wa pé tí Ògbómọ̀ṣọ́ ọba tí mọ̀ lóore, àsìkò tó láti pé kó Ògbómọ̀ṣọ́ kàn mọ̀ ní oore ńlá tí Ọlọ́run bá ṣe fún wa látara bàbá wa Ghandi. Ipò bàbá wa Ghandi gẹ́gẹ́ bí ọba ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí is so exceptional tó sì wà extraordinary. Ó dá yàtọ̀ gédégbé sí bá ń ti ṣe ń bá a bọ̀ tàbí bá dé ibi tá a bá dé yìí. Gbogbo ìgbà la mọ̀ bá ọ̀tún 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 látara àwọn bàbá wa tí wọ́n ṣe àwọn kábíyèsí àti àwọn tó síwájú àti àwọn tó tẹ̀lé wọn láti mọ̀ rí àyípadà nínú gbogbo rẹ̀. Irú rẹ̀ náà là ń rí látara bàbá wa Ghandi pé àyípadà gidi gan ó ti ń bá wa nílùú Ògbómọ̀ṣọ́. Ó sì ti ń fi wá lẹ́mìí balẹ̀ wípé ọjọ́ ọ̀la Ògbómọ̀ṣọ́, ọjọ́ ọ̀la tí yóò ṣe máa fi yan gan ni. Àwọn aláìda èèyàn lórí ibú mọ́ ṣàǹfààní. Ó lè ṣe kọ́ pé tó jẹ́ pé àwọn ìran wọn ò kí ń ṣe nǹkan dáadáa. Ibi tí nǹkan bá gbé ti dá wọn mọ́ bàjẹ́ ni wọn ò kí ń ní èròǹgbà gidi. Wọ́n lè mọ bú, wọ́n sì lè mọ gbẹnu àtẹ́lu èròǹgbà kábíyèsí nípa ìlú Ògbómọ̀ṣọ́ bọ́n ṣe ń fẹ́ kó rí. Láàárín ìsìn sí ọdún márùndínlọ́gbọ̀n ni ló jẹ́ kí ọmọ àtọ̀húnrìnwá kó máa sọ pé ọba ìlú ibi tí òun wá kó wọn ní ló wá jà wọ́n lólè. Kó máa sọ pé èròǹgbà kábíyèsí lórí Ògbómọ̀ṣọ́ láàárín ìsìn sí ọdún márùndínlọ́gbọ̀n ni wọ́n fi ń wé ìgò òróró tí yóò fọ́ dànù, tí ó tú dànù. Ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ kí lẹ̀ ń dúró dè pẹ̀lú ọmọkùnrin? Ṣé ìyẹn lásán gan kò jẹ́ kí ẹ ti mọ̀ pé ọmọkùnrin yìí sọmọ Ògbómọ̀ṣọ́, kò sì ní àdìọ́kàn dáadáa kankan pẹ̀lú Ògbómọ̀ṣọ́. Wàláhì tàláhì gbogbo àwọn tó ń mú wá, Ọlọ́run ọba ò mọ̀ ní fi kò mọ̀ ní ṣe yín, kò ní ṣe ìyá yín láàbọ̀ o tí ẹ bá kọ̀ láti ṣẹ́rí padà. Lódidi báyìí lọ́lọ́run ṣe ìyá yín. Nígbà tí Ọlọ́run bá fẹ́ yẹ̀yẹ́ yín yóò ju ti Sàlmọ́nù lọ. Wàláhì, wàláhì àwọn kan ti lọ lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ o. Tẹ́ ti lọ ọlá pé ta ní ò mú mi, wọ́n ti lò kọjá. Àmọ́ ọba tí ń mú kálukú yóò mú gbogbo wa pátá lórí iṣẹ́ wa tí a bá ṣe. Publication tí mò ń sọ̀rọ̀ báyìí, àwọn Akintoye ni wọ́n ní wọ́n champion rẹ̀,
inú kò léyìn mo tún mọ̀ ó dá mi lójú náà pé òun gan fúnra rẹ̀ problem ní fúnra rẹ̀ fún òun gan fúnra rẹ̀ kí n tó yẹ problem lòun gangan fúnra rẹ̀. Wọ́n fi front ni níbi tó bá délẹ̀ táwọn ọmọ yẹrí ẹ òkò àwọn tó ń ti yẹrí wọn òun nìkan náà gbélé lórí báyìí yóò sì jẹ́ mo yóò nú ìyá ni mi ò rí nǹkan tó mi ò rí tó gbé délé tó ti lè survive ẹ̀ pẹ̀lú gbogbo right up yẹn. Ìmọ̀ bẹ́ẹ̀ kí n gbé tẹ́ bá fẹ́ ṣe nǹkan ìrònú ìmọ̀ bẹ́ẹ̀ kí n ronú ní kẹ́ tó ṣe bẹ́ẹ̀ kí n ríyàn gbé jókòó láti pé kí ẹ wá ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀. Àmọ́ nígbà tó yẹ pé rọ́nà lẹ fẹ́ pa ńkọ́ ẹ ò ní ronú pé sọ́dà bí ọ̀dà sí yóò ṣàbí òṣè só bóyin lẹ́yìn ẹsẹ̀ àbí kò bóyin lẹ́yìn ẹsẹ̀. Ẹ lọ rí ka preface ìwé tẹ́ kọ the first line ẹ lọ rí ka. Ẹ ń ròyìn Ògbómọ̀ṣọ́ ṣiṣẹ́ jẹ́ ìlú akọni bí Ọlọ́run sì ní kí àlàáfíà kó máa jọba nílùú Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Line kejì ẹ̀ ń sọ̀rọ̀ bí wọ́n ṣe sọ pé kí wọ́n yan ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ẹ sọ́dà wípé wọ́n máa ń yan ìmáàmù nídìílé ni nígbà tí ẹ ṣe tán tẹ fẹ́ mọ tò ìdílé wọ́n ṣe máa ń tò àwọn aláìmọ̀ kan ilé mọ́sí fànà lọ rè fi síwájú ṣé bọ́n ṣe ń tò bọ̀ náà nù àníyàn burúkú tẹ́ ní lọ́lọ́run fi ń tó àṣírí yín níbi tẹ́ ń lọ nù ṣé lè mọ́sí fà wọ́n fi ń tò èmi ò kàyókù mọ́ ibi tẹ́ ti fail nìyẹn that history ìlú yẹn gan ò sí lọ́wọ́ yín bọ́n ṣe ń ṣe ó wà lọ́wọ́ yín ṣùgbọ́n àbòsí tó wà lọ́wọ́ yín kò jẹ́ kẹ́ ẹ fẹ́ tó bó ṣe kàn ṣe máa tó ń pé bí ṣe lọ nìyí ilé mọ́sí fà ńgbà tó pàwọn náà kó kalẹ̀ fún yín tán ní kẹ́ mọ́ ṣe tẹ́ mọ́ ṣe àwọn godfather sí eré abitán wà náà nù àwọn ṣé alim and co tẹ́ ń ṣiṣẹ́ fún wọn ṣáìdì ibi tẹ́ ẹ wà nìyẹn ẹ wá jáde ẹ wá tò wọ́n síwájú àwọn náà ni wọ́n fẹ́ wájú wọ́n kúkú lè tó pera ilé wọn ní first imam of Ògbómọ̀ṣọ́ land àwọn ibi tán fi gbogbo àwọn bàbá Abógundéjì àwọn ibi tán fi wọ́n sí wọ́n da gbogbo wọn nù wọ́n dé lẹ́sẹ̀ kan lọ́jọ́ kan oṣù ní tí èsì tí wọ́n gan náà tó yẹ pé àwọn náà ráríwọ̀ gbà lọ́wọ́ àwọn kan ni wọ́n lọ́ọ́ sọrí wọn di first imam of Ògbómọ̀ṣọ́ land àti ẹ̀wọ̀n bí àwọn tẹ̀ tí wàá yọkùrù àbí wọ́n tẹ̀ yọkùrù kí lóye tẹ̀ fẹ́ fi yẹn ṣe àwọn tó gbé kódà àtà bọ́ọ̀hù wájú ilé wọn gan ó bàjẹ́ gan wọn ò tí ì ṣe àwọn páànù ilé tí ń ṣe lódì kejì wọn ò tí ì ṣe àmọ́ wọ́n náwó sórí àti dàlúrú iṣẹ́ ní orin mọ́ pa ni bọ́ọ̀hù wájú ilé ọ̀wà ń bẹ̀ ojú títí báyìí gedegbe lọ́wọ́ ẹ̀ orí ṣé wàá lè ibẹ̀ lẹ́gbà kọjá lọ lẹ́gbà kọjá bọ̀ ọmọ tẹ́ ẹ sì pọ̀n lẹ́yìn ní ìsìn gbogbo tó bá wù yín náà ná lé lórí àwọn tá ń sin fún yín ló kẹ́ ẹ máa ná owó yẹn lórí ìlú gan wọ́n rí bọ́ọ̀hù yẹn o ilé kejì àbí kẹta làwọn èèyàn ti lè ìbàjẹ́ tún lélẹ́ yìí ni o lọ́ba tún ní ká tó ti dé o tó ti ń bú wa nù o ṣé bàjẹ́ ni ẹ̀yin ará inú lẹ́sítẹ́tẹ̀ bá fi mọ́ kí mi pé mo ṣeun o mọ̀ ń gbà yín lẹ̀ àbí ṣé tó bá ṣe omi yẹn ṣé kò lè wúlò fún yín àbí ṣé mọ̀ ṣe wàhálà lórí mọ́ pọnmi níta àmọ́ wọ́n lè mọ ná millions lórí àwọn kan nílùú wọ́n lè mọ fọlọ́pàá kó wa kan lọ tì wá mọ́lé ṣé wàá lè dúró lórí múmbàrí kó mọ sọ pé wọ́n ti gbé àwọn tó ń dàlúrú ti lọ ọdún mẹ́ta wọn ò ní ṣẹjọ́ rẹ̀ bọ́ owó wájú ilé yín ó dàbẹ̀ pé ńgbà wọn fi ṣe fún yín gan ọ̀fẹ́ ni ìyẹn gan tó ti bàjẹ́ gan tó ti rí ṣe ṣùgbọ́n ẹ lówó tẹ́lẹ̀ ná lórí àwọn èèyàn nílùú ṣé bàjẹ́ tún lè yún o ẹ̀yin ara nu lè ṣé bàjẹ́ ni àwọn ibìkan tí ń wọlé ń kò lé o ẹ̀yin yòókù mo tún gbà yín lẹ̀ ni o torí pé kọ́ wọ́n bá wọlé yín lórí o ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi tẹ́ ń gbìjà wọn nu àwọn tẹ́ ń gbìjà ni wọn ò dá nílé o wọ́n sì ń dá níta lọ́dọ̀ yín ìbàjẹ́ tún nìyẹn o ekele ẹ̀yin gan ti mọ̀ pé ó ti kú òní rọ́ mò ń gbà lọ mò ń gbà bọ̀ lójúmọ́ mi ò lè ṣe kí n mọ́ gbà bẹ̀ lójúmọ́ kan mo bá ti dédé wájú ibẹ̀ báyìí ló ti mọ kígbe wéèrè nígbà tí tọ́lọ́ sí kúkú dá mi pé mi ṣe wèrè máa káwọ́ gbéra lọ́wọ́ àwọn náà wà mọ̀ wúra wọn ta ni wọ́n ń bá wí ọ̀rọ̀ mi ti yà wọ́n wèrè nígboro mo máa ti ń bọ̀ báyìí lómi mi tó gbé tí ó kàn súbẹ̀rù àwọn èèyàn bá ẹsẹ̀ wá mọ̀ pé kí ni ti gé wọn jẹ máa káwọ́ gbéra báyìí ọ̀rọ̀ mi ti yà wọ́n wèrè nígboro orí nǹkan tó fẹ́ ṣe orí nǹkan tó lè sọ wọ́n wàláì àti ọ̀dà tí ẹ bá yẹ pé ọ̀rọ̀ mi bá yáyàn wèrè kéèyàn kàn mọ́ wò kọ́ kàn mọ́ bọ̀ kéèyàn sì wọ́ sùsùn kò ní í dáa fún ọ ẹ dákun tí kò lè dàbí sítórì ẹni tí ìmọ̀ ọ̀kan náà àwọn bàbá wa kan náà ń sọ ìtàn yẹn fún wa tó sì wúlò fún wa pé ìyàwó ọba tó ń wà lẹ́hùnkùlé tí wèrè dé tó kásọ rẹ̀
tíyàwó bá jáde tí wèrè sì gbọ́n ọjà lọ tí ń sáré lọ tó wá tẹ̀lé wèrè, ta ni wọ́n pè ní wèrè? Sẹ́ni tó kọ́ aṣọ ni àbí ẹni tó ń sáré àti fẹ́ gbà? Sóni ó fi jẹ́ kémi ó dá yín lóhùn, torí wọ́n ti sọ fún mi rí, mo ti gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú yín, bóyá àwọn ìyá àbí bàbá yẹn ti táàpù lára àwọn wèrè tó wà ní Sábò Ògbómọ̀ṣọ́. Ẹgbẹ́ tílẹ̀ bá ṣú, wọn bá mọ tó bá ṣe bá wọn lọ rí mọ́ kí àwọn obìnrin yẹn mọ́lẹ̀. Àwọn wèrè tó wà ń bẹ wọ́n mọ̀ kí mọ́lẹ̀, wọ́n mọ̀ sáré tó fi mọ̀ sògùn owó láàrin ara wọn. Tán bá tó dé wọ́n tún wá kí àwọn ìyá yín mọ́lẹ̀ nínú ilé tí olóje kọ́ mọ̀ wà lára yín. So tó bá ti jáde sí yín lára báyìí tó kò jẹ́ kó yà mí lẹ́nu. Wéré nǹkan bí wọ́n ṣe kígbe nu. Àgbà wúri ọkọ ọmọ bá kọ́ mọ́ pariwo yìí, ẹni tí ò sí nǹkan tó pa pẹ̀lú rẹ̀ pọ̀ kọ̀ọ̀kan déédéé rí kọ́ mọ́ pariwo títì táwa ní wèrè. Animals, complete animal, morons, tẹ́ ẹ̀ ní ọpọlọ, tẹ́ ẹ̀ ní làákàyè, tẹ́ ẹ̀ níbi tẹ́ ẹ̀ mọ jókòó sí, tẹ́ ẹ̀ mọ ronú sí. Wọ́n ń bàlújẹ́ mọ́ yín lórí, wọ́n ń ba ọjọ́ ọ̀la yín jẹ́, wọ́n ń bọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́. Àwa tá a wá jáde táwọn wá ń gbà yín lẹ̀lẹ́, wọ́n á ń gbé ṣépè. Ṣé ọmọ pọ́lọ́ rè pé yóò padà mọ́ jẹ́ lórí yín ni? Àwa tá à ń gbìyànjú láti gbà yín lẹ̀lẹ́, wọ́n ń bú. Ṣé ọmọ pé yóò padà mọ́ di tí yín ni? Lọ́nà òun mo fi jẹ̀bi yín. Wọ́n láwọn fámìlì yín wọ́n dé wọn sínú agolo. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣí wọn kó kan kó nínú agolo. Ẹni tó ń ṣí fámìlì yín kó nínú agolo lótùkù tẹ̀ ń tó ń bú. Òun lẹ̀ ń yẹ̀yẹ́, lẹ́rù pé lè yẹ̀yẹ́ rẹ̀. No, you can't do that. It's not possible. It's not possible. It's not possible. Agúnbàjẹ́ ni kò lódó. Ẹ̀yin agúnbàjẹ́, ẹ ò lódó, ẹnu yìí ńlódó yín. Ojoojúmọ́ sì lẹ́kún alábòsí. Ojoojúmọ́ ńlọ́fà tẹ́ fi mọ kí pariwo tí mo bá ti kọjá báyìí, tẹ́ bá ti rí báyìí àyà yán jà, táyà wọn bá ti jábọ̀ gbọ́ wéré tí wọ́n wí nù. Tẹ́ bá ti rí mi báyìí àyà wọn, èmi bá ńlá ìjayà fún àwọn ìyá láyà àwọn alábòsí. Tẹ́ bá ti rí mi wéré, wọ́n tún fò dìde nílẹ̀ ẹlẹ́ni. Tẹ́ máa ṣe tójú èmi pẹ̀lú wọn bá ti sáré pàdé báyìí ní ó ti mọ shock. Èyí tọ́lọ́run bá ní kíkí ní ọkọ̀ wà lára rẹ̀ yóò pariwo ni. Wéré àwọn wèrè lásán aláìníláárí. Ní tẹ́ ń bá kiri nìyẹn tí ó sì mú ibi tẹ́ kù sí nìyẹn. Èmi ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú nìyẹn. Yẹn jáde kẹ́ pé nǹkan tí mo ń sọ irọ́ ni. Ẹ tún lọ rí wo publication tẹ́ gbé jáde. Ìyẹn gan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ lọ gbé publication jáde. Ẹ wá lọ rí tẹ publication yẹn débi pé wọ́n ẹsẹ̀ wá ń sọ wípé Yunusa ló wá ń tún ẹ̀sìn Islam ṣe, lọ́wọ́ àlàáfíà wá fún ìlú. Ó dẹ̀ respect everybody. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bẹ̀ Ọlọ́run ọba pé gbogbo orú nǹkan tí Yunusa ń sọ nípa kábíyèsí kọ́ Ọlọ́run ọba kó jẹ́ ká máa sọ lórí àwọn òbí tó bí yín. Ẹ jẹ́ ká máa sọ lórí àwọn ìdílé yín, ká máa bà àwọn ìdílé yín jẹ́. I'm not a copycat, but I learn from elders. Baba wa Imam Habibullah Ahmad Tijani Ailara. Mo wà níbi programu birthday bàbá wa Ariago. Gbàdí ṣe Habibullah tí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀. Nígbà tán sọ̀rọ̀, àwọn tó kọ́kọ́ wà lórí ìjókòó, ibo ni bàbá yìí ń lọ? Ibo ni bàbá yìí ń lọ? Ìtàn ni bàbá yìí kàn bí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ ni ìtàn ni wọ́n mú wá. Ọlọ́run má jẹ́ kẹ́ pẹ́ láyé o, ẹ̀mí yóò gùn o. Ayé tẹ̀sìn ọ̀jẹ́ ni ìrù díẹ̀ yóò jẹun tó ju yún lọ. Èyí táwọn baba ńlá baba yín ò rí ṣe, wàláhì ẹ padà jẹ́ ọlọ́wọ́lá títí wọn àtẹ̀yìn àti òrùmọ̀gẹ̀gẹ̀. Ẹ ó lo ìlú yìí gbogbo dáadáa. Ẹ mọ̀ tó mọ̀ tó mi ṣe wádùn àwọn méjèèjì fún àwọn méjèèjì ni. Bàbá tó bí bàbá òrùmọ̀gẹ̀gẹ̀ nígbà tán ṣe tán fẹ́ jọba ńlọ lọ́jọ́ dé. Èmi gbà pé mi bàbá ń ló dé ní ìsìn ló ṣẹ́rí padà lọ́wọ́ lára Ògúnmọ̀gẹ̀gẹ̀ ní ìsìn. Ẹ lọ ṣọ́ ara yín. Ẹni bá fojú àná tó bá fi wòkú ni ẹbọra ni ó bọ́ lásọ. Èmi gbà bẹ́ẹ̀. Èmi sì tún ní believe, mo sì tún nígbàgbọ́ pé ẹ̀mí bàbá tó bí wọn nínú ilé òǹtọ́jọ ìmáàmù tẹ́ẹ̀jì kan rí ṣe ní láti dùn sẹ́mi ìdílé yìí tí òjì kan rí ṣe nígbà náà. Ẹ̀mí yẹn ló dé padà, ó ṣẹ́rí padà. Ìwọ̀n spread ìmọ̀ látara àwọn ọmọ yẹn. Tẹ́ bá rí ẹni tó ń ṣe àbúrò Àbíbù báyìí, ẹ kàwé lórí báyìí pé ìmọ̀ rèé, ìmọ̀ òun rèé. A psychologist, àbúrò rẹ̀, not to talk of bàbá wa Imam Habibullah.
oyè lápá oyè léjìká kọ́ ni n tó ń jáde láti skull èèyàn ìnìkan ta need. Wọ́n ṣe wáàzí yẹn sì múlẹ̀ gidi. Ó wá dàbí ẹni wípé èmi ni mo rán wọn ní wáàzí yẹn ṣe. Wọ́n wá buttress nǹkan tí mò ń sọ wípé àwọn Fúlàní náà ń lò wọ́n tán fẹ́ fi wọ́n gbalẹ̀. Wọ́n sọ ìtàn bí Danfodio ṣe bẹ̀rẹ̀ sí máa mú àwọn èèyàn tí ń mú àwọn ẹbí rẹ̀ tí ń plant kalẹ̀ tí ń mú àwọn ẹbí rẹ̀ tí ń plant kalẹ̀. Ìtumọ̀ tó yẹn fi jọ fẹ́ra wọn, ìtumọ̀ tó yẹn fi fẹ́mi nílùú, ìtumọ̀ táwọn Haúsá yìí fi lóbìnrin láàrin tó yẹn fi lọ fọmọ wọn fáwúsá, ìtumọ̀ tó fi ní problem láàrin wọn pẹ̀lú Sokoto, láàrin wọn pẹ̀lú Borno. Tí wọ́n bá ní mo sọ mi ò ní sọ tí ó dùn, àmọ́ mo fẹ́ promise yín wípé mo wà níbi birthday bàbá. Àwọn ẹrú Ọlọ́run bá kan sì record ẹ̀. Máa yọ wáàzí yẹn nìkan wá, máa jù sórí tube fún yín kẹ́ wò wáàzí, kẹ́ wo ọ̀rọ̀ ọpọlọ. Kì í ṣe wípé kẹ́ pàtẹ́wọ́, no, everybody calm pé bo lọ̀rọ̀ yìí ń lọ, ibo ló fẹ́ já sí. Nígbà tó já sí tó fẹ́ já sí Ọlọ́run gbọ́ àtàwọn oníṣẹ̀ṣe o àtàwọn Christian tó wà ń bẹ, it was a very big applaud. Kálukú dìde ni pé ọ̀rọ̀ rèé, ọ̀rọ̀ làákàyè lélẹ́yìí, ọ̀rọ̀ ọlọ́gbọ́n lélẹ́yìí, ọ̀rọ̀ ẹ̀sìn nìyí tí kò támọ̀ nǹkankan, tí kò bà nǹkankan jẹ́. That is wípé wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa bàbá Ààrẹ Àgò. Wọ́n wá mú débi pé wọ́n wá sọ bí kábíyèsí ṣe jọmọ ọkọ. Wọ́n wá sọ gẹ́gẹ́ bí Ààrẹ Àgò ṣe jọmọ ọkọ. Wọ́n wá sọ bí àwọn gan fúnra ara wọn ṣe jọmọ ọkọ. Bí àwa tá a wà lórí ìjókòó tá a wà lórí òdodo bá a ṣe jọmọ ọkọ. Bí àwọn tí wọn ò sí pẹ̀lú wa tán jẹ́ pé ra wọn lọ́mọ ọkọ nítorí pé ọmọ àlè ni wọ́n. Wọ́n sọ ó clean, neat, tí ó sì pé orí rẹ̀ dàrú, orí ẹ̀ burú, a very wonderful illustration. Ó bọ̀ trust nǹkan tí mo ti ń sọ tẹ́lẹ̀ tí mo sọ fún yín pé gbogbo àwọn tẹ́lẹ̀ táwọn kìíní ṣe wọ́n ṣiṣẹ́ fáwọn Fúlàní jihadist ni. Wọ́n ṣiṣẹ́ fáwọn Fúlàní jihadist ni. Wàláhì báwọn Fúlàní jihadist wọ́n ti ṣe ń ṣe iná ni. Wọ́n fẹ́ gba Borno, wọn ò rí gbà. Nígbà wọn wọlé tí wọn rọ́nà bó ṣe wọlé níbọ̀ ya wọn láwọn obìnrin wọn tán fún tán borí torí làwọn fífẹ́ wọ bẹ́ẹ̀ wọn ò borí dáadáa, iná fi ń wọ̀ torí nígbà wọn fi débẹ̀ wọn bá wọn pẹ̀lẹ́sìn wọn ní àwọn eléyìí tí ń ṣẹ̀sìn more than 50 years. Cosman Danfodio tó sọ pé òun gba ọ̀nà Sudan kó fi wọ Nàìjíríà. Wọ́n sọ very wonderful story tó fi ọmọ ọkọ àtọmọ àlè bó ṣe kọ́ hàn. I think ó ti pẹ́ lẹ́yìn bàbá wa Àṣàpá, ó ti pẹ́ ta tó ti gbọ́rọ̀ àwọn nǹkan báyìí tọ́wọ̀ wá létí tára wa balẹ̀. Eléyìí wọ́n sọ nínú story wọn tó wọ́n sọ nínú pépà wọn ní Tribune September 20th. Wọ́n wá ń ròyìn bí Yunusa ṣe tún ìlú Ògbómọ̀ṣọ́ ṣe, wípé bó ṣe mú ẹ̀sìn dúró nílùú Ògbómọ̀ṣọ́, bó ṣe wá àlàáfíà káàkiri fún wa nílùú Ògbómọ̀ṣọ́. Ó fi wá jẹ́ pé nígbà tí bàbá wa Ghandi dé, àwọn náà wá bà àlàáfíà ìlú jẹ́. Ṣé pé ní ká sẹ́ni ìsìn àbádùá ní ká ṣe wípé Ọlọ́run ó dá fún onírọ́ láàrin méjèèjì. Ọlọ́run ó dá. Àtẹ̀yìn tẹ́ lọ sílé pépà tẹ́ lọ rí ṣe. Mo bá àwọn pictures kan ní headline. Ẹ̀yin kẹ́ máa publish ìwé jáde káàkiri, ẹ máa ṣe nǹkan tí òfin ní mú yín jẹ̀bi. Torí tó bá délẹ̀ tán ní ìsìn, tó bá pẹ̀lú àwa yóò bá kà ní ìsìn, àbá ti yàkàyàkà àwọn kan bẹ̀, àwọn tẹ́ lọ rí gbé fọ́tò wọn bẹ̀ tó yẹ kó ọ̀rọ̀ tán sọ́nbẹ̀ nǹkan kọjọ́ títí wọn. Ẹ̀yin náà ẹ̀sà ń fẹ́ káyọ́ ọmọ yìí wọ́n sì lọ rí gbórúkọ yín àti fọ́tò yín síbi tí ò dáa. Nígbà tó yẹ pé inú kúkú kàwé ọ̀hún gan bẹ́ẹ̀ kúkú kàwé ọ̀hún gan lè dá orúkọ sentence mẹ́ta láì lórí àwọn ẹ̀ ò lè kọ́. Tẹ́ ẹ bá lè kọ́ sentence mẹ́ta ni ẹ ti mọ̀ pé nǹkan tán lọ rí gbé sórí headline wọ́n lọ rí implicate yín ni pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tán sọ níbẹ̀. Akíntóyè àbíbò ló ṣe pera rẹ̀ bí léèrè tí kò bá implicate ara rẹ̀ pẹ̀lú story tó ń give lórí àwọn ilé tó ń jẹ imam. Sorry sọ as an Islamic leader, I am not challenging him. Ta ló competition tó kọ lọ fáwọn ọlọ́pàá. àìmọ̀ iṣẹ́ kọ̀ fún orogún rẹ lójú kọ́ lọ́ọ́ rẹ torí bomi gbóná. Ìwọ kọ́ ló kọ́ o. Wọ́n kọ́ fún ẹni torí òun gangan rò pé lè jókòó kó náà lè kọ́ nǹkan solidly. Báyìí yóò kìí ṣe pé bẹ́ẹ̀ ṣe kàwé tó ló ṣe lè ní experience àti lè kọ ìwé tó fi jẹ́ pé a very good writer. Wọ́n máa kọ́ yun lọ́tọ̀ ni. So pé tí bá ti ń gbé wọnú, just like what I'm doing, I learn it. How? I'm an analyst. Mo máa jókòó television station tí mo ti máa ṣe. Ìgbà tó mo tún ṣe mo tún wá ẹsẹ̀ tó wá train underground.
mo tún train tí mo ṣe bí ọ̀nà bíi mẹ́ta bíi mẹ́rin. I am a football coach. I train myself. Mo ti kọ́kọ́ gba C kí n tó gba B. Owó ara mi mo fi sponsor ara mi. Mi ò kàwé tí mi ò kẹ́ mi ò fi ẹ̀yìn dí ọ̀sìn mọ́ kàn. Because certificate ò wúlò ni. Ìjọ tó bá ti kú báyìí ó ti parí. Kò lè wúlò fáwọn ọmọ. Àwọn nǹkan tí wọ́n bá ṣe kalẹ̀ ọ̀rọ̀ tí mo bá sọ kalẹ̀ tó bá jẹ́ dáadáa àwọn ọmọ mi ò mọ̀ jẹ́ lọ. It's better than the certificate tí wọ́n gbé jáde pé mo jáde University of Sokoto. Àwọn kan náà kan jáde ní Ìbàdàn ní ìsìn tó yẹ pé certificate wọ́n ti fi borúkọ Ìbàdàn jẹ́. Pé ṣé Ìbàdàn náà ló produce ọmọ àṣàbá yìí. Bó ló ṣe nígbà tó fi wà ní Ìbàdàn. I know we will get to that place. Wọ́n fi mọ̀ pé ṣé ní tòótọ́ inú wọn kàwé ní tó bá sì kàwé yẹn ṣé school náà ló fara mọ́ kí wọ́n mọ nírú product yìí to the society. A bad product. Ibadan is a very wonderful university, but you have a very small bad product. We will come to it. We will gather it and show it to the whole world. University, produce this type of student. It's bad to the society. Learn to good. There is nothing to learn in him. His character, the way he talks, his behavior, even nǹkan tó lóun ké gan tó ń pè ní kéwú, nothing. Mi ò mọ̀ tó ẹ. Islamically, mo mọ̀ nǹkan jù ẹ lọ Islamically. Àmọ́ wípé ní pé ká kọ́ Arabic, ó gbọ́ Arabic jù mí lọ, èdè elédè sì ni bẹ́ẹ̀mi náà ṣe fi Haúsá jù ẹ lọ nu. Tó bá fi Arabic jù mí lọ, èmi náà fi Haúsá mo fi jù ẹ lọ, mo tó fi French mo fi jù ẹ lọ. What about that? Àmọ́ jura wa lọ nígun bìkan sí bìkan ni. So linguistic ló lọ rí kọ́, ahọ́n Arabic ló lọ kọ́, ahọ́n àwọn Arab ló lọ rí kọ́, but kì í ṣe ẹ̀sìn gangan ló wà lára rẹ̀. Kì í ṣe ẹ̀sìn ló wà lára rẹ̀. Mo ti jókòó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tán sọ pé wọ́n gan náà ò kí ń kírun. A ti bọ́ sí premiership nísìn. O lè sá nísìn kọ́ mọ̀ wá ṣe ní mọ́sálásí yẹn mọ́ torí ẹ̀ ń bẹ̀rù ìjọ tó máa lè wá kóyún at any time. But DSTV tán ṣe níbẹ̀ yẹn kí náà fi wù. Ẹ̀yin ṣéwù tẹ̀ ń kóra yín káàkiri tẹ̀ ń gbọ́gbà ẹ fẹ́ wá parí ìjà. DSTV mélòó ló wà lọ́fíìsì yín? DSTV mélòó lẹ́ ń jókòó wò nínú ilé yín? Mo lọ rí kí bàbá wa kan nílọrin, wọ́n lọ rí ṣe ziara. Èmi pọ̀ lọ́rẹ̀ mi àjọ lọ rí ṣe ziara. Akànlẹ̀kànlẹ̀ lọ bá wọn lọ rí wo ṣe, a lọ rí bá wọn ní ẹbí tó gbé ti jókòó. Àwọn ẹrú Ọlọ́run ọba. Mo wá ń wòkè mo ń wọlé, mo wá ń wo gbogbo ẹ̀mí ò rápẹ̀rẹ̀ tẹlifíṣàn, mi ò sì rápẹ̀rẹ̀ rédíò. Mo ń yà yín lẹ́nu ẹ̀sẹ̀ bẹ́ni tí yà ń jẹ ni. Wàláhì ẹni tí yà ń jẹ kọ́ ni. Ẹ lè máa gbàdúrà àwọn èèyàn tó wà lábẹ́ rẹ̀ tí wọ́n ń jẹ tí wọ́n ń mu. Both home and away. Tọ́lọ́ ń ṣe ọlá fún wọn. Wọ́n dedicate ara wọn fún ṣe Ọlọ́run ọba. A ò lè rí bákan náà. Tó bá pera ẹlẹ́ni Ọlọ́run yẹn kan bá ṣe Ọlọ́run ọba lára rẹ̀. Who are you? Who exactly are you? Ẹ wá lórí sọ sínú ìwé yẹn pé bó ṣe tó Ògbómọ̀ṣọ́ ṣe ni bó ṣe ṣe ni Islamically ẹ ò wá sọ bí tó gbé ti ṣàwọn ìbàjẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tẹ́ ló ṣe òun gan náà irọ́ ni. Ṣé kò fẹnu ara rẹ̀ ṣe gbogbo àwọn tí ó bá ti ṣe Islam gbogbo wọn ni wọ́n wọ̀ náà? Ṣé kò sọ? Ìpolówó ọjà ní kálukú fún ẹ̀sìn rẹ̀, kálukú ló mú pé kọ́ máa bọ̀ wá. But mo fẹ́ bí léèrè ní ìsinísìn even as Islamically mo fẹ́ bí wá léèrè. Àwa la gbọ́ láti agree wípé àlìjẹ́nnà tó mé ní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje category ni wọ́n tó níbi ó ṣe lọ. Ṣé wàá rò pé tó bá jẹ́ pé number 1 number fẹ́ fìyàn sí ni àbí number 8 number 7 náà fẹ́ fìyàn sí? Ẹ wá sọ fún mi pé wọn ò ní tìrí nínú Christian tó ṣiṣẹ́ number 7 àbí number 1. Àbí nínú oníṣẹ̀ṣe wo lẹ sọ pé wọn ò lè tí ìrẹni tó ṣe 1 àbí 7 nínú rẹ̀? Kí ló kàn yẹn ìlàlẹ̀ àlìjẹ́nnà ni? Ìbọ́lọ̀ ní pín nǹkan rẹ̀ ó sì lẹ́ni tó bá wù òun ló ń le fún. Èwo lẹ́ wọ́n tó rẹ̀ kú lọ bẹ́ẹ̀ ni pé bàbá yín náà fún kọ́kọ́rọ́ àlìjẹ́nnà pé yóò fìyàn sí àlìjẹ́nnà. Ṣé bàbá yín náà fún kọ́kọ́rọ́ rẹ̀ ni? Tẹ́fì mọ̀ sọ pé lágbájá ní ọ̀wọ́ náà lágbájá làkàtúgbè tó ní ọwọ́ àlìjẹ́nnà. Tẹ́ bá ti wá mọ̀ pé bàbá ńlá bàbá yín kan bẹ àlìjẹ́nnà tó pé àlìjẹ́nnà rẹ̀ ṣe para yín kẹlọ́ọ̀rì bá àlìjẹ́nnà. Kí lẹ̀ ń ṣe láyé ohun tẹ́ ń jìyà lábẹ́ Tinubu? Àbórí burúkú ń ṣe yín ni pẹ̀lú wáàzí orí burúkú tẹ́ ń bá kálẹ̀ káàkiri. Ẹ ò lè wá wáàzí àlàáfíà láàrin ara tá fi jókòó tó fi ní àlàáfíà ní ṣíṣe lọ́lọ́kan láàrin ara wa. I have a very wonderful woman
in Italy. Kò bá mi pàdé rí, mi ò rí rí. Just nǹkan tí mo ń ṣe lórí television. Analyst mo kàn ṣe ń jọ́ kan mo kàn pé ẹ̀yẹn wo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà dé, I have friends in the north. Tẹ́ pé ń bá mi, yes. Mo bá gbaṣẹ́ mi tí wọ́n bá fẹ́ ṣe bá tí ọba sólọ́ nítorí pé lágbájá I need 1 million naira. Wàláhì. Tí wọ́n sì send ẹ̀ sí mi, tí wọ́n bá ti ṣiṣẹ́ tó máa dóhùn yẹn padà fún wọn. Súnmọ́ billahi allazi la ilaha illa huwa. Mo ní ló délẹ̀ yìí ní ìsìn níjọ́ kan wọ́n kàn bá sọ́ọ̀dà ni pé báwo ni àbí ṣé máa rí 20,000 naira kí n fi ṣe dátà nígbà tọrọ wọn ṣẹ̀ṣẹ̀ fowó epo à ń kàn sáwàdà lórí fún mi kàn àbí máa ní wàláhì bí mo ṣe bí òun léèrè yìí gan ó jẹ́ kó wọn mọ̀ pé àṣẹ òun nìkan kọ́ níyà ń jẹ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ipò gbogbo ọjà òun ló tie down tó ń rò ó mu wọlé. Ìyẹn ni mo sọ o níbi tí mo ti make analysis lórí bọ́rọ̀ Nàìjíríà ti ṣe ń lọ. This woman had it in Italy. Ó dẹ̀ sọ fún presenter yẹn pé kó gba account number mi ó credit account mi ní 20,000 naira. After 2 weeks ó tó credit account mi ní 25,000 naira. After another week, after about 3-4 weeks ó credit account mi pẹ̀lú 50,000 naira. Nígbà tó yóò tó credit account mi pẹ̀lú 100,000 naira, 102,000 naira or so. Níjọ́ kan mo wà nulẹ̀ nínú ìgbà tẹ́ lé mi káàkiri náà ni mo wà nulẹ̀ mo ń ṣe àṣkárù lọ́wọ́ báyìí lóru báyìí mo kàn rí alert nígbà máa rí mọ́ 102,000 naira. I have never met her from Adam. I did not meet from Adam, wallahi. Kódà kẹ́lẹ́ bá a mọ̀ níbi tọ́lọ́wọ́ ti bá mi gba àdúrà tiẹ̀ náà níbi tó bá wà nínú owó tó ti ń fún mi mo ti ná sórí ìrìn àjò yìí. Nígbà tí ó sì lọ́wọ́ mi tí wọ́n tẹ̀ fẹ́ ní nǹkan tí wọ́n fẹ́ náà mo ti ná sórí ìrìn àjò yìí lẹ́yìn lórí. Ọlọ́run tẹ̀ wá wọlá gbogbo wàhálà tó pọ̀lọpọ̀ nínú yín tẹ́ bá ṣe láti pé kẹ́ fi dàlúrú Ọlọ́run kò ládàá yín ọba mi fún obìnrin ẹni ibi tó wà ní Italy. Kò bá mi pàdé rí àwọn tó bá ní ìdí wọ́n rí bí wọ́n ṣe ń sáré kálẹ̀ káàkiri I want you to greet this níjọ́ ìdí pé brother mi ni ìyàwó àbúrò mi ni àwọn ìyàwó ọ̀nkù mi ni àwọn àfáà mi tó bá wo fídíò yóò máa jẹ́rìí pé mo gbé fídíò wa bá wọn báyìí pé ẹ bá mi kí obìnrin yẹn bá mi ṣàdúrà fún. You know what she did? 2 or 3 days to Iléyá Alhaji Bola ṣe sọdún ọdún Iléyá I don't know. She gave me 170,000 naira. Iléyá ó tó èlò ẹran ó tó bẹ́ẹ̀ lò mo ní ó tó nǹkan bí 100 or 150,000 naira for now. I to need òróró tẹ́ fi ṣe. She's not a Yoruba woman. Kì í ṣe Yorùbá and she's a Christian. Lẹ́nu bá ṣe sọ fún yín pé ọkọ rẹ̀ gan tún ṣẹ̀ṣẹ̀ kú ni. Àwọn ọmọ rẹ̀ they are working somewhere. Omi ń lọ school nínú wọn she has 3 kids. Náà ẹ wá sọ fún mi pé ṣé mi ò ní ṣàdúrà fún. Nínú òun àtẹ̀yìn ta ni mo lè ṣàdúrà fún. Abẹ́rẹ́ kọ́ lóun lè gbàdúrà mi ni. Nínú òun àti ẹ̀yin ta lè rò pé mo lè ṣàdúrà fún. Nínú condition tí mo wà yìí tẹ́ ń fojú mi rí bẹ́ẹ̀ ṣe rí nínú ẹ̀yin àti òun ta ni mo fẹ́ ṣàdúrà fún. Ọlọ́run wa lè wọ lábẹ́ kó ṣàánú tiẹ̀ náà nínú oore tí n bá ń fẹ́. Ẹ wá very careful láti pẹ́ mọ́ condemn anybody tẹ́ bá fẹ́ mọ́ condemn. Kò make any sense lára yín. Nínú àwọn owó tẹ́ ń pa sówó Christian ò sí ń bẹ̀ àbówó oníṣẹ̀ṣe ò sí ń bẹ̀. Èwo lẹ dámọ̀ ń bẹ̀ tó yẹ pé oníṣẹ̀ṣe ní àbówó Christian ni. Ẹ jókòó sínú Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń pawó ẹ̀ ń wo tẹ́ fẹ́ mọ́ fi jẹun. Ẹ wàá mọ́ bú gbogbo wọn eléyìí ọ̀dà eléyìí ọ̀wọ́ náà tọ̀wọ́ ọ̀wọ́ náà kíní ọ̀wọ́ náà. Wá ìzòrí burúkú tẹ́ ń bá kálẹ̀ káàkiri. Ẹ ń ṣó wípé ẹ̀yin lẹ clean jù. Ẹ sì ń gbẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ ẹ sì ń jókòó lé lórí ẹ já olè nǹkan ẹ sì jókòó lé lórí ẹ ń sì pé kíní. And the so called leader ibi tí mò ń lọ nìyẹn Akíntóyè ẹ bí léèrè àwọn nǹkan tó lọ rèé kọ sínú news the worst thing about it is that I don't know they forget so easily torí pé ọpọlọ dolant ni wọn ọpọlọ wọn ti sùn aburú tán wá fún Ògbómọ̀ṣọ́ kò jẹ́ kọ́pọlọ wọn yìí kọ́ mọ ṣiṣẹ́ ẹ mọ nǹkan tó yẹ kọ́pọlọ yìí sọ ọmọ ṣiṣẹ́ tó ló ti rí àwọn irinṣẹ́ tó ń lò so every time ní irọ́ yẹn mọ wá fún yóò lè lò gbogbo yóò lè lò wọn as machineries ẹlọ́rọ̀ yẹn mọ ọjọ́ kálẹ̀ káàkiri ẹ wọ́n ṣe ń gbé àwọn èèyàn lẹ́tọ́ wọn tẹ bá ti ní case tó bá ti jọmọ́ ti Yunusa wọn ó tètè make sure pé kẹ́ gbìyànjú kẹ́ gbé case yẹn kúrò ní court torí wọn fẹ́ nǹkan tó lè attach mọ́ Yunusa níbi tí wọ́n protect ẹ̀ dé àwọn Fúlàní jihadist níbi tí wọ́n protect ẹ̀ dé wọn ò ní fẹ́ kọ́rọ̀ yẹn kó kan lára ara wọn náà láti rí nínú àwọn aláàfáà mi tí wọ́n ń dé káàkiri pé ọbẹ̀ wà ń bì ẹ jẹ́ ká jẹun sí wọn lọ́rùn Ògbómọ̀ṣọ́ wá fẹ́ sọ ìwọ̀n ìdílé oúnjẹ wàláhì yóò kàn mọ́ ilé ẹnu nǹkan tí mo sọ fún yín nìyẹn torí pé tí ẹ ò bá ṣọ́ra
èpè tí wọ́n bá ṣẹ́ kò sí kankan èmi nìkan kọ́ o èpè táwọn èèyàn ń ṣẹ́ lábẹ́nu èmi tẹ́ ń rí lórí tube lẹ́ ń rí tẹ́wọ̀n pé mo ń ṣe èpè mo fi Ọlọ́run bá búra fún yín èyí tí mo máa fojú gbọ́ tí mo máa fojú rí báyìí èyí tí mo máa fetí gbọ́ tí wọ́n ń gbé yín ṣẹ́ wàláhì ẹ ò lè escape ẹ̀ wàláhì ẹ ò lè escape ẹ̀ pẹ̀lú àwọn tó bá dá sí lọ́nà tí ó gbà tọ́ kí ló Ọlọ́run bá wí nípa àdúrà ẹni tí wọ́n bá rẹ́ jẹ ẹ ò tí ì gbà pé ń rẹ́ lu Ògbómọ̀ṣọ́ jẹ báyìí ẹ tí ì gbà pé ń dá wàhálà alẹ́ nílùú ẹ tí ì gbà pé gbogbo ìmọ̀ tẹ́ ẹ sọ pé ẹ ní kò wúlò fún yín mọ́ torí pé ẹ ti ń compromise lórí ọ̀rọ̀ ayé ẹ ti compromise pẹ̀lú ọ̀rọ̀ ayé torí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe láti pé kẹ́ fi dà lúrú ẹ ò lè bà Ògbómọ̀ṣọ́ jẹ́ afẹ́ni tó bá fẹ́ bà yàrá rẹ̀ jẹ́ again níbẹ̀ yẹn ó sọ jáde wípé Yunusa ló tún ẹ̀sìn ṣe and he is very 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 honest person and at the same time dáadáa ló ń ṣe ó tòlú ó ṣe gbogbo ẹ̀ ó tó bó ṣe yẹ kó ṣe tó even nígbà tí kábíyèsí ò sí láyé mọ́ wọ́n dẹ̀ ṣe screening fún ni ó dẹ̀ pass níbi screening yẹn tó torí kó pass níbi screening yẹn yóò fi jẹ́ kó jẹ́ ìmáàmù fúlù no ẹ sì wá gbàgbé pé immediately tẹ́lẹ̀ fi jẹ́ náà ló ti bẹ̀rẹ̀ sí mọ́ ló ti fẹ́ jam talk ló ti bẹ̀rẹ̀ sí mọ́ ní accident pẹ̀lẹ́nu rẹ̀ no ẹ wo I don't know how easy it is tí ó fi já sí pé wọ́n fi wá ń disturb ọpọlọ yín tó yẹ pé ọpọlọ yín ọ̀tẹ̀ wá fi bì kankan kó fi wá dìde ẹ wá ń wo Yunusa bíi godfather fún yín bẹ́ẹ̀ òun gan fúnra rẹ̀ ń bẹ̀rù o òun gangan fúnra rẹ̀ ó ti sú because the truth is there in him tó ń dá láàmú tó mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni ní í ṣe òun ní ń dá láàmú ó ti mọ̀ ó ti rí nígbà tí ó pọ̀ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àṣírí ti tú ẹ jẹ́ kẹ́mìkan kí n tètè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ in so making ẹ kọ̀ ẹ ò gbà kó lọ ẹ dúró ẹ lè fẹ́ fi da ìlú rú why kí lẹ fẹ́ fi gain these worldly things ṣé kò ní parí ni ṣé kò ní parí ni tó bá wá tán kó ibo lẹ fẹ́ fojú sí tẹ bá ní ẹ lò pẹ́pẹ́pẹ́ tẹ bá lò pẹ́ tẹ bá ní yọ yá tó bá pẹ́ ńkọ́ tẹ bá ní yọ pẹ́ tó bá yá ńkọ́ tó bá pẹ́ kẹ́ tó lọ tẹ wọ́n ń jẹ́ nínú yà tó bá tètè wá yá ńkọ́ bó o ní àwọn ọmọ tẹ fẹ́ fi ṣẹlẹ̀ bó o ló ṣe fẹ́ rí ta ló fẹ́ fojú rere wò wọ́n mọ̀kẹ́ rọ̀ wá ni ẹ máa retí mi nínú part 2 kẹ́ ẹ wo òkodoro nǹkan tó wà nínú lẹ́tà wọn àti kẹ́ ẹ mọ gbọ́n nǹkan tó padà ṣẹlẹ̀ sí lẹ́tà wọn. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh mo kí gbogbo wa ẹ máa retí part 2 rẹ̀ inshallah bi qudratillahi ta'ala.